Àrọ ẹ̀yin èèyàn wa, ẹ má tún dá rúkèrúdò míì lẹ̀ mọ́ nílùú Ògbómọ̀ṣọ́ o. Inú wa ti ń dùn, ara wa ti ń yá gágá, ayọ̀ wa ti kódà àwọn èèyàn ti ń pèpè a dúpẹ́ o. Ògbómọ̀ṣọ́ o, gbogbo nǹkan ti ń tùbà, ó ti ń tùṣẹ́, gbogbo ẹ̀ ti ń já rọ̀rùn o. Ẹ má tún dá wàhálà míì lẹ̀, torí pé gbogbo wàhálà tẹ́ ẹ bá dá lẹ̀, bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ ni wọ́n ó táàgì ẹ̀ mọ́ o. L'Ógbómọ̀ṣọ́ tó bá jẹ mọ́rọ̀ oní ẹ̀sìn lábala Islam. Ìdí tí mo fi sọ eléyìí ni pé a tún ti ń gbọ́ húrù mi kan táwọn èèyàn ń gbé húrù mi kan pé wọ́n ní wọ́n fẹ́ máa kírun jímọ̀ nínú mọ́sálásí tí ń bẹ nínú ààfin Ṣọ̀ún t'Ògbómọ̀ṣọ́. Láti ìgbà tí aláyè ti jáyé tá a ti mọ̀, látayébáyé la ti mọ̀ wípé mọ́sálásí máa ń wà nínú ààfin àwọn ọba káàkiri, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n mọ́sálásí rátìbì ni wọ́n máa ń pè é, tí wọ́n ti máa ń kírun wákàtí 5 tí wọn ò kírun jímọ̀ ńbẹ̀. Mọ́sálásí kan la mọ̀ tí wọ́n ti máa ń kírun jímọ̀, òun náà ni tí wọ́n máa ń pè ní mọ́sálásí Central Mosque, mọ́sálásí ìlú ni wọ́n ti máa ń kírun jímọ̀. Gbogbo mọ́sálásí máa ń wà nínú ààfin gangan, wákàtí 5 ni wọ́n máa ń kírun jímọ̀ ńbẹ̀ o. Bó ṣe á jẹ́ pé ẹ wá ń gbé húrù mi pé wọ́n fẹ́ máa kírun jímọ̀ nínú mọ́sálásí tó wà ní ààfin Ṣọ̀ún ni ò wá yé wa o. Ẹ sì mọ̀ pé tí ẹ bá ti gbé húrù mi eléyìí náà nísìnyí, eléyìí ó tún máa dá wàhálà míì lẹ̀. Wọn ò sì ní sọ nǹkan míì, bàbá ìmáàmù tọ́jú àti ayédára wọn máa kì í mọ́. So mọ́sálásí kan tí wọ́n ti ń kírun jímọ̀ tó jẹ́ tìlú nílùú Ògbómọ̀ṣọ́ náà ni mọ́sálásí ńlá tó wà ní ọjà Àjàgbó tí bàbá wa Dr. Yunus tọ́jú àti ayédára tí wọ́n jẹ́ ìmáàmù ọbẹ̀. Òun nìkan la mọ̀ sí mọ́sálásí ìlú. Central Mosque lè pọ̀ ní ìlú o, ṣùgbọ́n tó jẹ́ mọ́sálásí tìlú gangan, òun ni Central Mosque wà lọ́jà Àjàgbó yẹn tí bàbá wa Dr. Yunus ń ṣe ìmáàmù ọbẹ̀, òun la mọ̀. Tẹ́ bá sọ pé wọ́n fẹ́ kírun jímọ̀ nínú mọ́sálásí tó wà nínú ààfin, àhesọ̀rọ̀ lásán ni lójú tèmi o. Àhesọ̀rọ̀ lásán torí náà ti ń gbọ́ ló jẹ́ kí n tètè fọ́n rin síta. Ẹ̀ẹ̀kejì wa ni pé ó ṣeéṣe kó jẹ́ pé ẹ má sì mí gbọ́, ó ṣeéṣe kó jẹ́ wípé kíní wọ́n fẹ́ ṣe náà, Credu Ògbómọ̀ṣọ́ Credu Carnival kíní wọ́n fẹ́ ṣe. Ó ṣeéṣe kó jẹ́ pé àwọn àlejò tí wọ́n bá wá tèrò wá pọ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí tó wà nínú ààfin ni wọ́n rò pé kí wọ́n kírun níbẹ̀ nínú ààfin, jímọ̀ nínú ààfin. Gbogbo àná láti mẹ́rin tí ó kì, lè máa mú náà ni ó kì. So k'Ọlọ́run bá kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. Torí ìdí èyí, èmi rò pé wọ́n fẹ́ sọ mọ́sálásí láti ìbínú ààfin di mọ́sálásí jímọ̀ o. Wọn ò tiẹ̀ lè sọ́ dì, torí pé kò sí irú ẹ̀ rí nílẹ̀ Yorùbá, a sì gbọ́ irú ẹ̀ rí. So ìtàn bú sì ni Ọlọ́run ní jẹ́ ó wáyé lórí Ògbómọ̀ṣọ́, torí ìlú tó dáa ni, ìlú tó sì lóókọ́ nílẹ̀ Yorùbá ni, tó sì lókìkí káàkiri àgbáńlá ayé ni. So torí ìdí èyí, ẹ má jẹ́ a máa gbé húrù mi ọ̀rọ̀ mọ́ o. Ẹ má jẹ́ a ṣe kíni, ẹ má jẹ́ a máa gbé húrù. Tó bá lọ jẹ́ pé bẹ́ẹ̀ ni, ìtàn bú leléhùn o. Èmi ò sọ pé bẹ́ẹ̀ ni o, ṣùgbọ́n tó bá lọ jẹ́ pé bẹ́ẹ̀ ni, àhesọ làwa kà kún o, ṣùgbọ́n tó bá lọ jẹ́ pé bẹ́ẹ̀ ni, a jẹ́ pé ìtàn bú leléhùn o. Ọlọ́run ní jẹ́ a kọ́ lórí Ògbómọ̀ṣọ́ o. Ojúlówó ọmọ Yorùbá, ǹtí mi fẹ́ sọnù o, ẹ̀yin ẹ fọkàn balẹ̀ o. Mọ́sálásí ńlá kan tó jẹ́ tìlú ló wà l'Ógbómọ̀ṣọ́, òun náà ni bàbá Dr. Yunus ń ṣe ìmáàmù ńbẹ̀. Tẹ́ bá ní wọ́n kírun jímọ̀ nínú ààfin, tó bá jẹ́ pé bóyá bẹ́ẹ̀ ni tòótọ́, tó bá jẹ́ pé ibi tí ìfẹ́ ti wà, tá a gbà pé àlàáfíà ti wà ní tòótọ́, irú àwọn tó bá jàlejò wá mọ́sálásí nǹkan náà gan, irú ọ̀nà wọn láti lọ kírun ní Central Mosque ọjà Àjàgbó, kí wọ́n lọ kírun jímọ̀ ńbẹ̀. Èmi ò pa burú kan ńbẹ̀. Ẹni ọba nífẹ̀ẹ́, onílé ẹ̀ máa jìn. Àti pé mọ́sálásí ìlú lọ yẹn, mọ́sálásí ọjà Àjàgbó, ibẹ̀ náà ni gbogbo olùgbé kí wọ́n sọ kíni o, wọ́n ti lọ kírun jímọ̀ àtàlejò àti gbogbo ẹ̀, wọ́n fi mọ bí mọ́sálásí ṣe wà. Ojúlówó ọmọ Yorùbá, ní sọ jù báyìí lọ o. Ẹ má dá wàhálà míì lẹ̀ o. Ní tó bá tún ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yìí, á tún jẹ́ kẹ́ ẹ gbọ́. Ó dàbọ̀ ná.